Africa Content TV. For 7 days, láì ní kọ́bọ̀ lápò, tó máa fi ìṣínú fàṣẹ nígbà tó máa jí òwúrọ̀. Ó wá lọ 100 million, wọ́n ní títì ẹni kó máa gbé lọ. Ẹ̀tún jẹ́ ká bàbá ìlú just imagine, ó ṣe fasting and prayer for 7 days, láì ní kọ́bọ̀ lápò, tó máa fi ìṣínú fàṣẹ nígbà tó máa jí òwúrọ̀. Ó wá lọ 100 million, wọ́n ní títì ẹni kó máa gbé lọ. Ìlọ máa ṣe tó bá jẹ́ mi ní ọpẹ́. Ìṣẹ́jú ní ẹ̀lọ́kù. Ọ̀rọ̀ sọ̀rọ̀gùn ọlọ́run bàbá mi, òkùnkùn fi ṣẹ́ ẹ̀wọ̀n lójoojúmọ́. Ọjọ́dé ọjọ́ máa ń fọ̀hún ni. Bàbá mi dúpẹ́, mo ti rí salvation gbà ó. Bàbá ń dúpẹ́, mo rí salvation gbà ìgbàlà ọ̀fẹ́. Kò ṣe fowó ra ọ̀fẹ́ ẹni ìkọ̀kọ̀. Tó bá ṣe pé salvation ìgbowó, ẹ wò kò ní kan rúru wá tàbí àwọn ọmọ wa. Àwọn olówó tó ń bẹ nílẹ̀ yára àtọ́ àwọn ọmọ wọn. Ó wà níṣẹ́ kù sílẹ̀ fún wa. Ó ní pé mọ́mí mi kò lówó lọ́wọ́. Ọmọ òjòdú dádì mi kò léèyàn o. Àmọ́ Ọlọ́run ó ṣe tó fún mi ní salvation fẹ́ o. Lọ́dí àwọn bẹ̀rẹ̀ ọ̀rẹ́dà tó ṣọ̀pẹ́ o. Wọ́n ti dá ọ̀rẹ́dà tó ṣọ̀pẹ́. Lẹ́ni rí nǹkan kan. Ìyìn mi ni máa fún ọ̀lẹ́ hallelúyà pọ̀. Ó gbé dá ọ̀rẹ́dà tó ṣọ̀pẹ́. Jésù Kristi la lọ bí iṣẹ́ fi ọ̀pọ̀. Òun lọ́mọ Mọ́ríà àmọ́ Màríà títí wa. Ìwé mímọ́ ní okú níjà ọ̀jí ìmọ̀ ìjọ ọjọ́ sí. Àṣekú nítorí ìlú ìtì wa. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó lọ gba àkọ́kọ́ lọ́wọ́ ikú nítorí ìmì lọ́jọ́ sí. Ó ní ìkúrò rẹ̀ dà òfìlẹ̀ lọ. Ìsànkú ìṣẹ́gun rẹ̀ dà òfìlẹ̀ lọ. Ó wá dé ikú mi ní ìṣẹ́kù. Àánú máa ló ń sọ̀rọ̀. Jèhófà ni. Ẹjẹ́ mi yín lápá bí, ta ló lè fún ní láyọ̀? Jèhófà ni. Ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀. Ó ní bẹ́ẹ̀ kó má dalẹ̀ ẹ̀kan àyọ̀pọ̀ lówùrọ̀ lónìí. Lápá bí ta ló lè fún ní lọ́mọ? Jèhófà ni. Bóyá ṣe báyìí, ṣe báyìí. Ẹ̀mí mímọ́ tilẹ̀kùn mọ́. Ó fi gbàgbára pamọ́. Olóyè òkun tilẹ̀kùn mọ́. Ó fi gbàgbára pamọ́. Ó sọ fún ayé mi, ó ní oṣù òbí níbo ló ń lọ kan. Ó fi gbàgbára pamọ́. Tó bá wá ilé ayérayé ló lówó rí náà. Ṣé
bọ̀bọ̀ yìí good so good àbí o good ó good pa àbò good jù ó good ṣeré tó bá ó gbé yín débẹ̀ tẹ́ ẹ bá gbádùn ẹ pàtẹ́wọ́.